gbogbo ẹni ń jọba lọ́yọ̀ọ́ ń sìn Àtìbà ní bàbá wọn láì ní wọn nìyẹn ẹ lè mú kúrò ńbẹ̀ ṣùgbọ́n àwọn ọmọ Aláàfin míì wà tán bá ti bá tán bẹ́ẹ̀ ni rárá àti rárá àwọn bàbá wọn náà sì ti já tó láàfin máa ń ṣe Aláàfin sẹ́yìn tó jẹ́ pé èmi ń bẹ ní Tógò àwọn míì Bẹ̀nẹ̀ náà wà bàbá Ọ̀wádé tó jẹ nísìnyí báyìí Agunlóyè ó lẹ́nìkan tó ń lo táìtù yẹn ń jọ sí bẹ́ẹ̀ ni yẹn ò jọba àmọ́ mọ̀ ọba ni orúkọ tí wọ́n ń lò yìí surname yẹn kò sí lára orúkọ àwọn ọba nínú list àmọ́ ọmọ ọba ni ṣe rí àǹgù tí mo ń lọ bẹ́ẹ̀ òun làwọn lò báyìí ń sìn tá a bá fẹ́ kọ list ń jọ́ mi ká ní kì í ṣe kálẹ̀ ayé ìgbà tá àti máa kọ̀wé tá a bá fẹ́ padà wá fẹ́ kó gbogbo ẹ̀jọ́ wípé àwọn ọba wo ló ti jẹ lọ́yọ̀ọ́ ṣe la máa kọ Ọ̀wádé kan sí ẹ̀yìn àní after all six tán lè jẹ́ Ọ̀wádé ń sìn tọ́dẹ̀ jọba tọ́dẹ̀ lórúkọ yẹn á jẹ́ pé Ọ̀wádé yẹn jọba rí tí ẹ̀gẹ́rẹ́ yẹn ara àwọn problem tá a ní nínú kíkó ìtànjọ nìyẹn ṣùgbọ́n ní tó ṣẹ̀ṣẹ̀ jọba nìyí kì í ṣe ní tó jẹ́ orúkọ yẹn gangan tẹ́lẹ̀ rí ṣùgbọ́n ní tó jẹ́ orúkọ yẹn ọmọ ọba lòun òun náà ló ní mú kí ẹni yìí náà wá qualify láti dupò ọba so bí ò tiẹ̀ jọba irú wọn náà ń pè látọba tẹ́lẹ̀